bẹ́ẹ̀ni tọ́ba ní níbo la wà lọ́wọ́lọ́wọ́ lọ́jọ́ tóní a wà nílùú Ejigbo orílẹ̀-owó Ejigbo níbi tá a ti ń ṣe kíni bàbá wa kábíyèsí mo ní mo ṣèbà fún gbogbo orí adé tó wà níbí báyìí lọ́jọ́ tóní látòrí ọjọ́ bàbá mi Àdìsá ọba Mọ̀rúfù Àdìsá Adékúnlé Ọjọ́ #1 tí ò pé méjì kábíyèsí mo ní mo ṣèbà fórí adé orúkọ tèmi ò yí padà Bùkọ́lá Balógun lórúkọ tèmi jẹ́ gbogbo ayé mọ̀ mí sí màmá ìlẹ̀kẹ̀ ẹ má ì tí ì lọ ṣẹ́rí lọ́jọ́ sòní oríṣiríṣi ọba ló wà níbí mo ní mo kí gbogbo ọba ládéládé pátápátá látòrí olóyè pátápátá mo ní gbogbo yín ni mo kí kábíyèsí ṣàṣà ọba Orísunbáre gbogbo yín ni mo kí ọba Ìkọ̀tún ọba Èjìgbò gbogbo yín ni mo kí pátápátá nítorí mi ò sínú ẹgbẹ́ arọ́ba fín arọ́ba tí lọ́ba ń pa bẹ́ẹ̀ ni Ayílẹ́rù bàbá mi wà ń bí ọba Jàfó àwọn náà wà ń bí báyìí ọba Tẹ́rù gbogbo wọn ló wà ń bí lọ́ba ẹ wò èmi náà fẹ́ bọ́ba jẹ mo fẹ́ bọ́ba mu mo sì fẹ́ bọ́ba jó ẹ wò ẹ má tí ì lọ lọ́jọ́ tóní a máa fi gbogbo bó ṣe ń lọ lẹ́sẹẹsẹ nítorí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò ń ṣe kékeré ọdún bẹ́ẹ̀ ni lórí àléfà lórí oyè ẹ bá mi kọ sára fún bàbá mi Ojoon bẹ́ẹ̀ ni bàbá gbogbo yín má tí ì lọ Wasiu Ayinde ló ṣe kí ni àwọn gangan àwọn lọ́wọ́ àbí lọ́jọ́ tòní lọ́n ṣe kí lọ́n sọkútù wọ̀wọ̀ fún wa bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni tó bá ní ta ló gbé wa lọ́jọ́ tòní ta ló sọ̀ wá kalẹ̀ tó gbé Àrọ́bá TV tó gbé wa wá sí ìlú Èjìgbò orílẹ̀-owó gangan bàbá wa ẹ̀gbọ́n wa àgbà akin àwọn tó joyè láìpẹ́ yìí àgbà akin lóyè pátápátá gbogbo lóyè ni mo kí bẹ́ẹ̀ ni àwọn ló gbé wa wá sílùú bí ibi tó ń jẹ́ Èjìgbò nílẹ̀ Àwórì gangan nílẹ̀ Àwórì l'Ejigbo land àwọn ló gbé wa wá oríṣiríṣi ọkọ̀ ló ti wọlé síbi lọ́jọ́ tòní oríṣiríṣi àwọn kábíyèsí ládéládé lóyè gbogbo wọn lọ́pọ̀ ní bíbí ìbà bẹ́ẹ̀ ni ṣé ẹ náà ti rí bó ṣe ń lọ bá ṣe ń fún yín bẹ́ẹ̀ ṣe bó ṣe ń lọ ẹ wo Àrọ́bá TV ní kẹ́ máa wò Àrọ́bá ètò làrọ́bá bẹ́ẹ̀ ni ẹ̀mọ́kọ́ tó ṣẹlẹ̀ ṣe rí tẹ bá fẹ́ wo Àrọ́bá kí lẹ máa ṣe ẹ kọ̀ ra ṣe kí ni ẹ lọ sórí YouTube yín tẹ bá ti débẹ̀ báyìí ẹ kọ̀ pé Àrọ́bá ẹ kọ̀ tẹ́ ẹbí Fálérè yóò gbé Àrọ́bá jáde fún yín tẹ bá ti gbé Àrọ́bá jáde fún yín ẹ kílìkì ẹ bá wa ṣe kí ni ẹ máa bá wa tẹ̀ sójú ẹ subscribe sórí ẹ kò ná yín lówó kankan Àrọ́bá ètò làrọ́bá gbogbo ibi tá Àrọ́bá máa ń lọ rèé o ibi tó ti ń ṣàjọyọ̀ tó ti ń ṣàrídùnnú tó ti ń ṣàjọyọ̀ tó ti ń ṣàrídùnnú ibẹ̀ la máa ń lọ ibẹ̀ la ti ń ṣe kí ni la ti máa ń gbé bọ́ọ̀dì láti máa ṣe kí ni la ti máa ń gbé bọ́ọ̀dì ẹ̀yin tèmi ẹ má ì tí ì lọ Àrọ́bá ètò làrọ́bá ẹ má ì tí ì lọ a sì ń ṣe kí ni a sì ń gbé yín tíràbàyè oyè yín. mo ní níbo la wà lọ́wọ́lọ́wọ́ mo sọ fún yín mo nílùú Èjìgbò níbi tó ti ń ṣe kí ni ta ti ń ṣe sọkútù wọ̀wọ̀ bàbá wa tínú wa ti ń dùn nítorí oyè tí wọ́n jẹ lọ́jọ́ tòní lára àwọn olóyè wọn òun ni mo wà pẹ̀lú èyí tí gbogbo wa mọ̀ sí àgbà akin gbogbo àwọn èèyàn ti sọ lọ́pọ̀lọpọ̀ nípa àgbà akin wípé èèyàn dáadáa ni wọ́n àgbà akin báwo nínú yín ṣe dùn tó níjọ́ tí wọ́n sọ fún yín pé ẹ fẹ́ jẹ oyè yìí how were you were you overwhelmed? ẹ jẹ́ ká fi gbogbo fọ́rọ̀ rùn gẹ́gẹ́ bí nǹkan ṣe rí tí wọ́n bá fi nǹkan tó dáa lọ yàn lù ẹni ẹ̀ dáa ni ọ ẹni ẹ̀ dáa gbogbo ìlú Èjìgbò kì í ṣèmi nìkan ni mo jẹ́ ni tó kọ́ bá wọn ṣiṣẹ́ mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba yẹn jẹ́ ni tó kóyàn mọ́ra Ojoon of Ejigbo land ọba Ejigbo mo dúpẹ́ fún ọ gidigidi wọ́n rí pé lóòótọ́ mo ti dánmọ̀ lú láàrin gbogbo wọn wọ́n dẹ̀ wá ohun tó dáa ìwọ ló yìí tọ́ sí ìwọ ló yẹ gbà fún tọ́ sí wá dúró títí gẹ́gẹ́ bí ọmọ mo dẹ̀ dúró tì wọ́n wọ́n dẹ̀ ọmọ èmi náà gẹ́gẹ́ bí ọmọ wọ́n dẹ̀ jẹ́ bàbá fún mi bàbá tó dáa ni nǹkan ò ní ṣe wọ́n o kò ní ṣe àwọn ọmọ wọn àwa náà tán dẹ̀ ń kó káàkiri ní pẹ̀dílẹ́yìn wọn o ní pẹ̀dílẹ́yìn wọn wọ́n á ṣe nígbànígbà láyé wọ́n á ṣe gbígbàlúgbà láyé wọ́n ṣe 25 wọ́n ṣe 30 wọ́n ṣe 40 wọ́n ṣe 50 wọ́n ṣe 100 tájọ máa pé sí pèsè tó máa ṣe ní gbogbo nǹkan tó ń lọ pátápátá nílùú ààyè wọn àyà wa náà nínú owó ńláńláńláńláńlá tó bá tún máa di ọdún yìí àádùn tún kù jù báyìí lọ torí gọgọ báyìí ní màrúwó ń yọ láàrin ọ̀pẹ o gbogbo ìgbà tí bàbá yẹn gbogbo tó bá ń dáwọ́lé láyé ẹ̀ ní kó máa yọ àtàwọn àtọwọ́ lóyè tó ti bẹ̀rẹ̀ látòrí èmi tó jẹ́ gbogbo wọn olóyè pátápátá
kọlẹ̀ àgbààgbà olóyè pátápátá mo ṣàdúrà fún wa ní pẹ̀lú lẹ́yìn wọn orúkọ tèmi ni Isa Olúkolú ọmọ Ìpẹ́ Alárọ̀ Ògúnmúdẹ tí wọ́n jẹ́ Àgbàkin of Ejigbo land Anijan kẹpẹ fún wa lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti torí yín wá síbí báyìí lọ́jọ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ fún gbogbo àwọn tó wá àti ẹni tó wá látọ̀nà tó jìn torí kò síbi tí ò jí o ẹni tó ti lè sọ pápá alágbájá mo nífẹ̀ẹ́ láti tẹ̀lé ẹ Ọlọ́run ní jẹ́ afẹsẹ̀ kọ́ o wọn ò ní rí ibi gbàmígbà mí o bọ́n ṣe débí láyọ̀ bẹ́ẹ̀ náà lọ́ máa gba padà láyọ̀ o wọn ò ní bòkú ọmọ ńlé o àwọn náà ò ní bòkú ọmọ ńlé o Ọlọ́run á ṣàánú gbogbo wa o Ọlọ́run á ṣàánú gbogbo wa àárí jẹ àárí mu àárí náà rí lò. mo sọ fún yín mo ní nílùú Èjìgbò la wà níbẹ̀ la ti ń ṣe kíni ta ti ń ṣàrídùn ta ti ń ṣàríyọ̀ pẹ̀lú ọba wa Ọjọ́ bàbá wa Ọjọ́ ọba Ejigbo land mo ní mo ṣàǹfààní ìtútí ọba Ọ̀sọ́lọ̀ bàbá mi Ọ̀sọ́lọ̀ onísọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ mo ní mo ṣe nínú mo kórè adé bẹ́ẹ̀ ni ẹjọ́ mo wà pẹ̀lú lára àwọn bọ̀dá mi kan ẹ̀kọ́ ẹ̀lẹ́sà bàbá mi ṣàlàáfíà mo bá yín ẹ̀jẹ̀ máa dárúkọ yín fáwọn aráalé. Prince Taiwo Ọdẹ́yìnká ni mo jẹ́ o. Prince Taiwo Ọdẹ́yìnká òun ló ń jẹ́ ẹjọ́ kí là ń ṣe bíbá yìí lọ́jọ́ tòní. àjọ̀dún kábíyèsí wa Ojoon bàbá àgbàlagbà of Ejigbo. kábíyèsí bàbá òun là ń ṣe lèlí wọ́n pé 25 years lórí oyè 25 years. a dẹ̀ ń bá wọn yọ̀ inú wa ń dùn kọ́tà ń ṣe lèlí rẹ̀. àmọ́ wọ́n tún ní àwọn kan joyè ẹjọ́ kí ló lórúkọ àwọn tó joyè yẹn. nítorí ọ̀rẹ́ wa ẹ̀búrò wa ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa Àgbàkin of Ejigbo and Ojoon land látòrí ẹ̀ wà níbí. Àgbàkin ẹjọ́ kílẹ̀ ní bá wa sọ nípa Àgbàkin. Èèyàn dáadáa l'Àgbàkin èèyàn dáadáa l'Àgbàkin èèyàn dáadáa ní sí wa ó dá nílé ó dá lóko ó dá lọ́nà ó dá lẹ́fúrẹ́wìà bó ṣe jẹ́ ni. ẹjọ́ kílẹ̀ ní bá wa sọ pàtó nípa bàbá wa Ojoon. Bàbá tó dá ní kábíyèsí láti 1977 lèmi ti wà ń lu Ejigbo yìí mi ò kì í ṣàwórí o ṣùgbọ́n ẹlòmú ẹ̀ ò lè mọ̀ wípé mi ò ń ṣàwórí wọn ò lè mọ̀ láti 1977 wọ́n fàyè gbà wá bàbá dáadáa ní kábíyèsí o bàbá dáadáa ní kábíyèsí. ẹ bá wa ṣàdúrà fún bàbá yẹn kó túbọ̀ àwọn máa pẹ́ ajé apẹ́ lórí wọn bàtà apẹ́ lẹ́sẹ̀ àwọn àdàgbà wọn àdògbò lórí ìtẹ́ bàbá wọn ikú ọkọ̀ kan ní ṣe wọ́n lágbára Ọlọ́run. kábíyèsí Ọjọ́ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ nípa kábíyèsí Ọjọ́ nílùú Èjìgbò yìí kájẹ̀ sọ pé àlejò oníjẹ́ l'Èjìgbò mo ti pẹ́ lára wọn mo ti di ara wọn l'Èjìgbò. ṣé wípé pẹ́lẹ́ ránṣẹ́ ó máa ń lọ́ṣẹ́ ní. lójú pílíṣì lọ ni mo ti wọ̀lú Èjìgbò yìí mo dẹ̀ ti bá àwọn òrìṣe títí lọ dé ìlú Sọ́lọ̀ ní ọmọ mi. ẹ bá ń gbọ́ sáídàtì l'Èjìgbò orólélìwà kábíyèsí Ọjọ́ ọkọ̀ pàtàkì ni nínú àwọn baálẹ̀ Àwórì níbi káfẹ́rọ̀ ọmọ ènìyàn kákòlì Ọjọ́ ọkọ̀ pàtàkì lọ́jọ́ o kò dẹ̀ sí mo fi gbogbo nǹkan tí mo ní búra bó bá bọ̀jọ́ ṣe láàrin ọdún kan wàá jẹ́ èèyàn láyé o kò sẹ́ni tó bá Ọjọ́ ṣe láàrin ọdún kan lè òníjó lìyàn o bó wẹ̀ nínú àgbo bó bá lówó lọ́wọ́ súnmọ́ kábíyèsí Ọjọ́ wàá lówó béèyàn bá wọ̀lú Èjìgbò ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ló ṣe kọ̀ níbí rè ẹ wo gbogbo ènìyàn ẹ wo Wasiu Ayinde lè play yìí èèyàn mélòó ni ìṣerú eléyìí káàdé èèyàn níbí èèyàn pàtàkì ní kábíyèsí o ẹni mo dẹ̀ torí ẹ̀ wá ó l'Àgbàkin Ejigbo. Àgbàkin Ejigbo land. Àgbàkin gbogbo ìlú Ejigbo. ẹ bá wa yànnàná Àgbàkin ní ráńpẹ́ fáwọn aráalé. bá Àgbàkin tiẹ̀ jábúrò mi ẹni tí ó bá tọ́ fún là ń gbádé fún o bó ṣe ti joyè lọ́dọ̀ kábíyèsí àwa ìyá ń tẹ̀lé ni o béèyàn bá ju pílíṣọ́ báyìí lọ bó bá ti di àgbà a máa gbé sí ipò àgbà ni o torí ìsára ṣe wà níbí ọmọ Ẹ̀pẹ́ ni ó dẹ̀ joyè l'Èjìgbò báwa bá ní wà ní dálára ẹ̀ wọ́n lè fi jẹ oyè l'Èjìgbò èèyàn gidi ni bó bá sunkún dọ̀dọ̀ Àgbàkin wàá rẹ̀ ní jáde ọmọ dáadáa ni Ọjọ́ tí ká ẹ jẹ́rìí sí pé èèyàn gidi ló wà èèyàn gidi ni so ìsá bó bá jẹ́ wò ó ti lọ́kọ̀ màá ní kò lọ ṣáyà ẹ wàá gbádùn lọ́dọ̀ ẹ.
aya àgbà akin. olóyè máa ń níyàwó níbi làbá tó ṣe dé ni ẹ. àwọn níyàwó lóríṣiríṣi nílé ẹ Yorùbá. ẹ mọ̀ ṣé o ẹ ṣe ẹjọ́ bá wa ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n jẹ oyè lọ́dọ̀ bàbá wa Ojoon ọba Ejigbo kí wọ́n bá mi ṣàdúrà náà fún ọba Ejigbo náà ní tí wọ́n ṣe 25 years on throne lọ́jọ́ tó ní. sẹ́ni gbogbo àwọn olóyè ló wà nílé Ejigbo yìí látòrí kékeré oyè lórí kò sí kékeré ní oyè títí dé ọ̀dọ̀ àgbákìlì torí ẹ̀ wà níbí gbogbo ọ̀nì máa rí bá ti ṣe ìdìmọ̀ àdọ́nà gbégbá o wọ́n ní kú sọ̀nà bí èéfín o gbogbo mi lọ tí ń tọwọ́ bà kò lọ ń lówó owó náà ò ní gbẹ o káwá bọ́ sórí kábíyèsí ọba wa Ojoon á kó wa jẹ pé o ọba yìí ṣe 25 years èní lójú ẹ̀mí wa àlékú kábíyèsí á ṣe 50 years lójú ẹ̀mí wa gbogbo àwọn lìndì tẹ kábíyèsí lè èèyàn kan lọ́ta gbogbo èèyàn ní kábíyèsí ń bá ṣe bó bá wá kábíyèsí àárí ẹ bó òbí sẹ́yìn ọkọ gbogbo òlu ni olórí wa ni bàbá wa ni kábíyèsí apẹ̀lú òye àfọwọ́pawú àfẹ̀rìgì jóbi ìwòye àmọ́dún báyìí a máa bá kábíyèsí kọ́mọ tuntun kábíyèsí ẹ̀fẹ́yàwó tuntun ló máa fi níṣẹ́ ló máa fẹ́ ìgbà máa pọ̀ àti máa wà níbi a máa ṣàjọyọ̀ ẹ báyìí màá tọ́wọ́ ránṣẹ́ sí ẹ̀ wàá tún wá ṣe tàbí ló ń ṣe fún mi wàá ṣe níbẹ̀ lọ́jọ́ ẹ bí ṣe máa rí rẹ bẹ́ẹ̀.
bá ti ra gbogbo èmi. Gbogbo olóyè bàbá gbogbo bálẹ̀ fọ́kíyó olóòmọ̀ gbogbo ètò àwọn náà gbé mi lórí àwọn náà sanwó fúláìtì mi olóòmọ̀ aṣọ olóòmọ̀ òbítù. Àṣírí ẹ̀ ti bò lọ́dọ̀ India àṣírí ẹ̀ ò ní tú láéláé nítorí pé láwọn India yẹn bá fẹ́ kó bá ẹ̀kọ́ oúnjẹ India kan bàbá gbé síwájú ẹ̀ àwọn fún ẹ ní obìnrin mẹ́ta nínú obìnrin India wọ́n bá fún ẹ ní obìnrin mẹ́ta nínú obìnrin India òòrè ọlọ́run tó bẹ́ẹ̀ tí a rẹ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ tí a rẹ̀ wọ́n ń nà ẹ́ lọ́jọ́ pé àrẹ̀ àjẹ́ lábẹ́ bẹ́ẹ̀ àti àwọn bàbá wa eléyìí táwọn wọlé sí àárín wa gbogbo àwọn olóyè láàfin aṣojú bọ́tà jíròrò gbogbo yín pátápátá lọ́la sí àwọn olóyè ní ààfin ọba Ọ̀jọ́n ní Ejigbo nìyẹn bákan náà á kí gbogbo àwọn olóyè kan ṣẹ̀ṣẹ̀ jẹ kábíyèsí Ọ̀jọ́n ọ̀hún ní ká kí gbogbo àwọn lọ́balọ́ba sáwọn ní gbogbo àwọn ẹlẹ́ran àwọn náà wà ní ìgbà yìí ìgbọ́ra lásàkókè ìgbọ́ àkóró tẹ ló ti wá ooo ọdún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn lọ́gbọ́n àwọn olóṣèjà tí wọ́n fẹ́ nínú Ejigbo wọ́n fẹ́ ní kótó wọ́n fẹ́ ní kótó wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ní bàmọ́rẹ́ wọ́n ní ká ló máa jáde ọjọ́ ìlú Ejigbo ọmọ Ejigbo mẹ́kù ọmọ epo wẹ́rẹ́ níta Ejigbo ọjọ́ bòjé fọkànwó bòjé fàyàwó yóò wò níbẹ̀ ọmọ tó ẹ̀kú ọmọ tẹ́wẹ̀ ọmọ lọ́jọ́ ìjàkú èdè ọdọọdún làráwù sáwò ọdọọdún làráwù òbí lórí àtẹ ilé ẹkú ọdún ẹkú yèdùn ọmọ eégú funfun nílé ọpẹ lórí ọmọ akíyọ ọmọ balógun gbogbo dáwà ẹkú ọdún ẹkú yèdùn ìgbà ọdún kan ní pẹ́pọ̀ ní bá ṣe ọjọ́ òkú ẹ̀hún yẹ ẹ̀yìn Ọ̀jọ́n tìlú Ejigbo ibi ayé gbẹgbẹ má gbẹ ibẹ̀ nígbẹ ọba mọ̀rúfú Àdìsá Adékúnlé ọjọ́ ọ̀la Ọ̀jọ́n tìlú Ejigbo ẹkú ọdún ẹkú yèdùn ọmọ mágbọ̀n ẹkọ ọmọ ọjọ́ ọ̀la òye nìkan kábíyèsí kájé pẹ́ lórí kíkà ta ọ̀pẹ́lẹ̀ṣẹ̀ ọmọ Ejigbo mẹ́kọ ẹkú ọdún ẹkú yèdùn ooo. Ọjọ́ ìṣọdún lónìí aṣọ́rọ̀mọ́rọ̀ ní ìṣàwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀ ọjọ́ mọ́rọ̀ bá ké òwúrọ̀ akálẹ́kàkọ́ ni ọmọ dòdò ń dáwà oníbà ẹkùn ọ̀wọ́n ni wọ́n ní gbọ́ ọlọ́dúnkọ́ torí àsí oníbà ẹkùn wọ́n ní gbọ́ ọlọ́dúnkọ́ torí èrè
àṣẹ di méjì lẹ́nu tèmi nìkan ẹnu wo kùsùkùsù bí ọ̀ṣẹ́ ọmọ àwọn onísọ̀rọ̀ ọ̀gbẹ̀rì gómìnà oníbà ẹkùn o kájí ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. ààrẹ mú àárọ̀ mi rẹ. kábíyèsí o kábíyèsí olúwa mi. ẹ sọ fún léwu mo dẹ̀ ń sọ fún oníṣàṣà wọ́n mọ oníbà ẹkùn lèmi mo ṣe tó àti báyìí ná èmi náà mo tó bẹ́ẹ̀ mo ṣe tó àti báyìí ná àyẹ̀ àlàyé dé K1 the ultimate wọ́n ti dé báyìí. ní báyìí ní ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀rọ̀sọ̀ ẹ̀sọ́. Hotel Ejigbo Akinyo ìnápọ́nà ìnájòjì à lábẹ́ àláwọ̀. lábẹ́ bẹ́ẹ̀. Honorable Bayo Ọláṣojú alága ìṣọlọ SCDA you are welcome. Bàbá wa Hajj Dr.